guys, welcome to Goa TV. My name is Amos and we are recording live at White Lace Event Center, Surulere, Lagos. We're actually here to celebrate with Mrs. Koforola Aisha Kafo on the remembrance of our beloved parents, Mr. Olusegun Shonola and Mrs. Adenike Shonola, who passed on in the year 2013 and 2015 respectively.
Sílẹ̀ ajá òní gbọ́kẹ́ ìhòòhò. Ìyálù ní bàbá ìlú. Àbẹ́mọ̀ bẹ́ ṣe máa lù. Ọmọ ẹ̀rọ yẹn. Ajá òní gbọ́kẹ́ ìhòòhò. Ẹ farabalẹ̀. Àgbẹ̀ oníkan. Ìyá àgbà ẹ̀rọ rárá. Àgbẹ̀ oníkan kí wọ́n ẹ̀rọ. Ó ti sọ̀wọ́. Ojúmọ̀ tí máa ṣe ẹlẹ́sẹ̀ máa rìn lọ. Àtàṣí ọkọ̀ lágbà. Ẹlẹ́sẹ̀ máa rìn lọ. Ẹ̀rọ rárá. Oníwọ́wọ́ sí ní ilé ayé. Yes ma. Oníwọ́ láti ní ilé ayé. Yes sir. Tí gbogbo èèyàn bá náwó ní ilé ayé fún. Òní náà kùkù lọ́wọ́ ẹ̀rọ. Ìyáàlú ní bàbá ìlú. Oṣù sílẹ̀ mọ́nà máa jọ àgbẹ̀kùnlẹ̀. Ó ti sọ̀wọ́. Alára oṣù jẹ́ sílẹ̀ mọ́nà. Ó yẹ rànjù. Àkọ́tà àkàdá oṣù lẹ́lẹ́. Ọkọ̀ àjọkẹ́ ajọ́lẹ̀ náà. Láàrin ebé lórí Ọkọ̀ ìyálù. àjọkẹ́ ajọ́lẹ̀ náà. Ó ti sọ̀wọ́. Ọkọ̀ àyọkà ajọ́lẹ̀ ló ṣe bọ̀. Akọ̀tẹ̀bí lájẹ́ tó ìdájọ́ Ọmọ ó ti sọ̀wọ́. Bàbá lásìlẹ̀ má bẹ̀ sílẹ̀ mọ́tò. Sásìlẹ̀ ooo. Olùdókòwò. Àrẹ̀mú sáyé ọ̀rá. Láìwájú. Ìjọba láti láti bá ọ̀rá lọ́sẹ̀. Sùnrẹ́ olùdókòwò máa rẹ̀ Adébúlé. Sásìlẹ̀ ooo. Sùnrẹ́ Sàtì àràmà ṣàyẹ̀sí o. Ọlọ́run náà máa ṣàfọ́lé òṣè. Ọlọ́run náà máa ṣàyẹ̀sí o. Gbogbo èèyàn tó yàwó rẹ̀ sí Ọlọ́run máa ṣàyẹ̀sí. Ọlọ́run náà máa ṣàyẹ̀sí. Ìgbà Ọlọ́run náà máa ṣàjọlé. Ọmọ Ọlọ́run náà máa ṣàyẹ̀sí. Ọlọ́run náà máa ṣàjọlé. A máa ṣàyẹ̀sí. Gbogbo èèyàn tó máa ṣe wà sí Ọlọ́run náà máa ṣàyẹ̀sí. Ìlú ọ̀dọ̀. ìwà. Adébúlé. Adéjọ́ Ọlọ́run náà máa ṣàṣọlé. Bàbá Ọlọ́run náà máa ṣàṣọlé. Nítorí sílẹ̀ ìlọ́rọ̀ ni. Ìwà. Why now? Ìwà lọ́mọ mi. Why now? Ọlọ́run náà máa ṣàṣọlé. Ọlọ́run náà máa ṣàṣọlé. Wọ́n máa oṣù yóò máa lọ bó ṣe fọ́ àyè. Ọlọ́run náà máa ṣàṣọlé. Ọlọ́run wa máa ṣàpọ́nlé. Ọlọ́run wa máa ṣàpọ́nlé o. Ọlọ́run wa máa ṣàpọ́nlé. Nígbà Ọlọ́run wa máa ṣàpọ́nlé o. Fún sí àlà owó ṣe fọ́ àyè. Ọlọ́run náà máa ṣàṣọlé. You want bread, not you. Ṣé Bọ́lá ti lórí àfẹ́rí? Àyà bàbá ìkókò kì í ṣe. Kí màmá Láyé àwọn láyé àjò ìgbà ọ̀rọ̀ kan. Ṣé wọ́n lọ àyà ọ̀dọ́? Lòbọ́ọ̀kọ̀. You want bread, Ṣé not you. ọgbọ́n kò lò kì í ṣe? Ṣé wọ́n lọ sí ilé ọ̀dọ́ àjò kan? Òṣìṣẹ́ 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 òṣìṣẹ́.
ọlọ́run máa ń fi ìjọba wá. tí wọ́n fẹ́ rájú Sinimọ́nà. májò Òtún bá òtún mú òtún bá òtún mú ọlọ́run máa ń fi ìjọba wá. ìsìnkà májò Sọlá àṣẹ sọlá sọlá máa ń lò ó. àṣẹ pẹ̀lẹ́ Ọkọ̀ wa yọ bá ọkọ̀ tàjọ bí àjọ. ó máa ṣe pẹ̀lẹ́ Iná mi sílẹ̀ mọ́ mi ò. ó máa ṣe pẹ̀lẹ́ Ọmọ kékeré wọ́n lè sọ ọ́ bá sí wọn aláwọ̀ bí ó sì ń lò. ìjọba ó máa ṣe pẹ̀lẹ́ ọmọ aráyé àbúdá Àwọn ẹni kan wà. bàbá ìwọ lọ́gbọ̀ Sọ́dọ̀ mi yóò rí rí. Àwọn ẹlẹ́kùnrin ẹlẹ́rìí bàbá àtàkọ́ àwọn ẹni kan wà. bàbá ìwọ lọ́gbọ̀ Ẹ̀ẹ́sẹ̀ bàbá ṣe kí wọ́n àwọn ẹ̀ṣẹ̀ bàbá ṣe kí wọ́n ẹ̀ẹ́sẹ̀. bàbá ṣe kí wọ́n àkòrí àná tẹ̀lé gbogbo mọ́jà ló kú tẹ̀lé àkòrí àná Àkọ́kọ́ àkọ́kọ́ láìlú àjọba tí wọ́n jẹ́bi mọ́ olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. Sílẹ̀ olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. Ṣọlá ọmọdé náà lórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. Ó bẹ̀rẹ̀ bàbá tí bàbá bá dá táwọn náà olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. MC Wisdom, olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. Àgbẹ̀ olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. Àràmúná olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. Ìwájú kọ́sùlà bẹ́lẹ̀ náà olórí méjì lọ́kọ̀ àkọ́kọ́ àlàó. tẹ̀lé ìyàwó làbọ̀ tẹ̀lé gbogbo mọ́jà ó bẹ̀rẹ̀ ìwọ́wà Ẹ̀sìn àdáàbà olórí méjì ó yẹ ní tọ̀lú wá sí.
dúpẹ́ yóò fẹ́ sọ̀rọ̀ jù. Àrẹ̀mẹ́ ló lè pariwo ó ṣẹ̀ṣẹ̀ débè lóde ọjọ́ tó. Àti àti aláṣẹ fún láì ṣẹṣẹ. Ìyá ló máa bá yẹn rẹ̀ ṣe. Ìgbọ́dọ̀ máa ń jẹ lọ. Àrẹ̀mẹ́ ló dọ̀dọ̀. Ìwé àkọsọ wọn tún àṣà lọ́wọ́. Ìgbọ́dọ̀ máa ń jẹ lọ. Àlàwọ̀ ẹgbẹ́ ìgbésẹ̀ tí wọ́n wà gbàgbọ́ tí wọ́n ti wáyà bá àná ọmọ kánú ẹ̀ níyà. Kòkòkò alájà àti aláṣẹ fún láṣọ tẹ́lẹ̀ yà ló bá yà. Àdúgbò ní kájà fíra yóò bá rẹ̀ lórí àbò ìgbéra abúlé ọ̀hún torí ìgbéra o. Ṣé ibi wọn lálẹ́ lé sí ẹlẹ́yà? Bóyá ní tòun lọ́wọ́. Àrẹ̀mẹ́ ló ló jẹ́ kó máa dúpẹ́. Wọ́n sún láyé lè pariwo ó lè ṣẹ̀ṣẹ̀ lónìí pẹ̀lú àṣà tó. Lásìkò ẹ̀ náà kò Àrẹ̀mẹ́ ló náà tí wọ́n nà náà oníbẹ̀bí náà Ọlámídé fọ́rí náà òun náà di ìgbà ómẹ́ náà ómẹ́ náà ómẹ́ náà ómẹ́ náà èèyàn máa di ìgbà ómẹ́ náà ọmọ Buhari yọ lọ.
Hi guys, this is Boa TV, and trust me, today we had an amazing day. We had a lovely day, and if you have any upcoming events, you can reach us. Just contact us, and we are ready to travel anywhere. And don't forget to subscribe on our YouTube channel. Keep watching Boa TV.